àwọn nǹkan tá a rí lọ́dọ̀ àwọn kúbàrà o àwọn nǹkan tá a rí lọ́dọ̀ àwọn kúbàrà o àti tá a gbọ́ àtàwọn tá a gbọ́ a padà rí i pé àmánà tá a gbọ́dọ̀ dìlífà ni àpọ̀dọ̀ wá rí i pé àmánà tá a gbọ́dọ̀ dìlífà ni la fi fẹ́ jọ aláṣejù òun ló fi fẹ́ dàbí pé a fẹ́ jọ aláṣejù láti fẹ́ jọ ẹni tí ò mọ àwọn ara rẹ̀ òun ni ó dàbí pé àwọn fẹ́ jọ ẹni tí ò mọ̀ wọn rẹ̀ láti fẹ́ jọ sóun nìkan ni òun náà fẹ́ jọ sóun nìkan ni wàhálà wọn pọ̀ sóun nìkan lọ́wọ́ kọ́ lọ káwọn lọ́n gan ni. Mọ̀lánà Sheikh Jamiu radiyallahu ta'ala Mọ̀lánà àmọ́wọ́ kí Mọ̀lánà Sheikh Jamiu Bulala di aláàlì. wọ́n sọ fún mi pé Yorùbá àgbẹ̀sìn má gbòfin wọ́n ní Yorùbá agbẹ̀sìn mọ́gbòfin àgbà Islam àgbà Islam àgbà òfin Islam àfẹ́ gba òfin Islam so tá a bá wá gba Islam tá a gba òfin rẹ̀ tọ́ba gba Islam tá a gbòfin ẹ̀ a tún wá gba tẹ̀ríkà ṣáàtún wá gba tẹ̀ríkà náà a ni tún ní gba òfin ẹ̀ tààtún wá ní gba òfin ẹ̀ eléwọ̀n lè ṣẹlẹ̀ ànígbà láti gba òfin tẹ̀ríkà a gbọ́dọ̀ gba òfin tẹ̀ríkà Ọlọ́run lè ṣàánú wa tá a bá gba òfin tẹ̀ríkà pẹ̀lú àìgbà òfin ẹ̀sìn Islam tán kó ṣàánú wa ká bẹ̀rẹ̀ sí practice láti gba òfin Islam Ọlọ́run lè ṣàánú wa tá a bá gba òfin tá a bá gba tẹ̀ríkà tán tá a gba òfin rẹ̀ Ọlọ́run wa lè ṣàánú wa kó padà taari wa síbi tá a ti máa gba òfin Islam. lásìkò tí Mọ̀lánà Sheikh Jamiu ń sọ fún èmi pé Yorùbá àgbẹ̀sìn má gbòfin kì í ṣe Yorùbá nìkan gbogbo ayé wọ òfin Islam jẹ́ nǹkan tó lágbára lára wọn. lásìkò ìgbà tí Mọ̀lánà Sheikh Jamiu Bulala ń sọ fún bàbá wa wípé Yorùbá agbẹ̀sìn má gbòfin kódà kì í ṣe Yorùbá nìkan gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé agbẹ̀sìn má gbòfin ni wọ́n. wọ́n gbẹ̀sìn bẹ́ẹ̀ tí wọ́n gbòfin ẹ̀sìn. wọ́n gba ẹ̀sìn bọ́ wọ́n gbòfin ẹ̀sìn. wọ́n sọ̀rọ̀ ya gbọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹsẹ̀ ṣe wà ńgbà tí wọ́n bí wa tí ò sí rìn bẹ́ẹ̀ tí ojú wà tá a fi dá nǹkan mọ̀ àárín náà bẹ̀ tá a dá nǹkan mọ̀ títí wà tá a fi gbọ́rọ̀ à ń gbọ́rọ̀ bẹ̀ tá a lè mọ̀ so Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá rán ìrìn wá sínú ẹsẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ sẹ́ǹdì ìrìn sínú ẹsẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ sẹ́ǹdì ìrìnà sínú ojú ó ṣẹ̀ṣẹ̀ sẹ́ǹdì ìgbọ́rọ̀ sínú etí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ sẹ́ǹdì àgbọ́yé rẹ̀ pé sọ ya tí ẹlẹ́yìn tí mo bẹ́ẹ̀ sọ́njọ́ kìíní àná kì í sọ̀rọ̀ tó dé mọ́nú ilé o. lásìkò ìgbà tí bàbá wa Sheikh Jamiu Bulala tí wọ́n ń sọ ọ̀rọ̀ ìfọ̀n bàbá wa a lè fi wé nígbà tí ọmọ kékeré ṣẹ̀ṣẹ̀ ń dàgbà tó jẹ́ wípé ó lẹ́sẹ̀ àmọ́ kò tí ì lè fi rìn ó lójú ó ń làálẹ̀ ó fi rìnà àmọ́ kò fi dá nǹkan mọ̀ ó lẹ́nu ó fi ń sọ̀rọ̀ àmọ́ kò tí ì lè fi sọ tó yẹ kó sọ gbogbo bẹ́ẹ̀ tó fi wá jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́ yìí Ọlọ́run wá sẹ́ǹdì ìrìn sí ẹsẹ̀ ó ń sẹ́ǹdì ìrìnà sójú ó ń sẹ́ǹdì àgbọ́yé sétí ó ń sẹ́ǹdì ọ̀rọ̀ sẹ́nu òun ló wá fi ṣe déédéé àsìkò yìí tí Sheikh Jamiu tí wọ́n dá a padà wípé ọ̀rọ̀ tí mo sọ fún ọ ń jọ sí àní òde mọ́lẹ̀ bóyá lọ máa sọ wọ́n ṣe àgbọ́yé ẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ṣẹ̀ṣẹ̀ wá ń dé bóyá àní ọsọ àní òde mọ́ra o máa sọ fáwọn èèyàn ni. tábà wá ń tẹnu mọ́ pé ẹ̀yin tẹ́ ń ṣe tẹ̀ríkà ẹ tẹ̀lé òfin ẹ gbòfin tẹ̀ríkà ẹ gbòfin tẹ̀ríkà ẹ gbòfin tẹ̀ríkà tó a sì ti sọ pé Islam àwọn èèyàn ti kéwú jára wọ́n ti ní wọ́n jára àwọn tí wọ́n máa defend Islam kàn máa defend Islam ẹ rí tẹ̀ríkà yìí ẹ má ṣe kàntàkàntà débẹ̀ àwọn ò ní gba kàntàkàntà láàyè rẹ̀. tá a bá wá ń sọ wípé ó yá o ẹ ṣe tẹ̀ríkà ẹ lọ gbòfin tẹ̀ríkà ẹ tẹ̀lé òfin tẹ̀ríkà n tó ń bí ni wípé àwọn èèyàn kéwù wọ́n sì kéwù lọ jàrá wọ́n mọ̀ àwọn tó ń defend Islam wà àmọ́ lójú ọ̀nà tẹ̀ríkà yìí àwọn ò ní gbà o àní gbà kẹ́ ẹ ti nǹkan mi bọ́. torí pé nítorí òní jẹ́ ká gbà ni pé àwọn kan wà tí wọ́n wò pé kì í ṣe bó ti yẹ kó rí ni. nítorí òní jẹ́ gbà ni wípé àwọn kan ń bẹ
tí wọ́n rí tí wọ́n sọ pé tẹ̀ríkà kì í ṣe bó ti yẹ kó rí ní wọ́n mọ̀ bẹ́ẹ̀. àwọn tá a sì bá lò àwọn ti sọ fún wa bó ti yẹ kó rí. àwọn tẹ́ bàbá wa sì bá lò wọ́n ti sọ fún wa bó ti yẹ kó rí. àwọn àròkàn kan ń sọ̀rọ̀ níjọ́ náà ni a mọ̀ pé wọ́n rán wa níṣẹ́ ni. à ń rò pé bí wọ́n ń sọ̀rọ̀ nígbà yẹn ni a mọ̀ pé wọ́n rán bàbá wa níṣẹ́ ni. àmọ́. nínú àwọn ọ̀rọ̀ tí Sheikh Jamiu sọ ìkànnì. ìkan nínú àwọn ọ̀rọ̀ tí Sheikh Jamiu sọ nìyẹn. wọ́n sọ̀rọ̀ tó pọ̀ bẹ̀ tí ìkan ni mo sọ lé nìyí. ọ̀rọ̀ tí ọba Sheikh Jamiu sọ fún bàbá wa ó pọ̀ o àmọ́ ìkan náà kọ́ sọ.